kájọ mi àwí irọ́ ò máa pọ́n nílé tèwé tàgbà ẹni ọlọ́run fẹ́ màá ló ń ṣòdodo. Ìmọ̀ràn fún ìyá oníkésẹ̀tì. Ìyá oníkésẹ̀tì ẹ rí i pé mo dé gòmójú, mo ti ju àgbàlagbà tẹ jẹ́ ló jẹ́ kí n dé gòmójú. Ló bá yẹn pé fẹ́ rí ojú mi rè o. Ìyá oníkésẹ̀tì a gbọ́ gbogbo atótónu tẹ́ ń ṣe. Èmi believe pé téèyàn bá dàgbà wọ́n máa ń lo yógun jà ni. Ó yẹ kéèyàn dàgbà débì kan kó fi pé kí ni mo ti ń bá bọ̀ látẹ̀yìn wá, níbo ni mò ń lọ, níbo ni mo dé. Ibi tẹ́ dé yẹn ẹ nídìí gbogbo játijàti tẹ́ wá ń ṣe lórí social media mọ́. Ṣẹ́gẹ̀t ẹ nídìí àtọ́. Ó yẹ kẹ́ ti lọ wáwọ́ gbogbo ẹ̀ bolẹ̀. Ẹ ti kọjú sí sàárè yín náà. So nǹkan tẹ́ máa fi bọ́ọ̀lù pàdé ní dáadáa ló yẹ kẹ́ gbájúmọ́. Kò ń ṣe gbogbo játijàti tẹ́ wá ń ṣe lórí social media. Ẹ fìyẹn lẹ̀ fáwa. Ṣẹ́gẹ̀tì ń sìn. Ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá yẹn pé ẹ ní àwọn ọmọ tó tó ọmọ ni. Àwọn ọmọ tẹ́ lè gbọ́rọ̀ sí lẹ́nu, àwọn ọmọ tó ṣe é mú yangàn láàrin àwùjọ. Mo believe pé kò sí èyí tó máa support yín lórí nǹkan tẹ́ wá ṣe lórí social media yìí. That's tó bá yẹn pé àwọn ọmọ yẹn náà ní làákàyè tọ́tọ́ ọmọ ni o. Because nǹkan táwọn ń bá yín fà ni pé àwọn àfà ẹlẹ́bọ yìí òbílẹ̀jẹ́ ni wọ́n, ìran ṣàìtàn ni wọ́n, ìránṣẹ́ èṣù ni wọ́n, wọ́n ń dúdú ojú ayé, wọ́n ń ba súnà Muhammad jẹ́, wọ́n ń ba ẹ̀sìn lójú jẹ́ nílẹ̀ Yorùbá. Ọlọ́run wá gbé àwọn èèyàn dìde, nínú wọn ni Sheikh Saheed Shittu. Ó wá ń ṣe kí ni? Ó ń tú wọn sáyé. Ó ní kó jáwọ́, kò sí ìjà ń bẹ̀, kò yọbọ́n sí wọn. Ó ń wàásù ní pé ẹ ṣíwọ́, ẹ jáwọ́ nínú ìwà ibi tẹ́ ń wù yìí. Kẹ́ tẹ̀lé súnà Muhammad. Ẹ tẹ̀lé súnà Muhammad mi, ẹ tẹ̀lé súnà Muhammad. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Ẹ fèṣù, ẹ fi wá gbogbo játijàti tẹ́ ń ṣe, ẹ filẹ̀, ẹ tẹ̀lé súnà Muhammad. Kálàáfíà lè wà láyé. Nǹkan tó ń sọ fún yín nìyẹn. Kò bá yín jà, kò yọ ẹgbà sí yín, kò yọ̀bọ̀n sí yín náà. Kí ló ṣe wá dogun? Ẹ ń dárúkọ àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà ó lè yẹ ká lápọ̀nlé fún. Ṣé lọ sọ́gbọ́ ẹ̀wọ̀n rí ṣá? Ṣé ṣe visitation sí prison yards rí? Kẹ́ rí àwọn àgbàlagbà. Kẹ́ lọ béèrè nǹkan tó gbé wọn débẹ̀. Òfin Ọlọ́run ò mọ àgbàlagbà. Ṣẹ́tígẹ́tì ń sìn, òfin Ọlọ́run ò mọ àgbàlagbà. Òfin Ọlọ́run ni pé kò tẹ̀lé Ọlọ́run, kò tẹ̀lé súnà Muhammad. Nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ìkíláàsì, ṣe pẹ̀lú inú mímọ́ àti ọkàn tó yè koro, ọkàn tó pure. Nǹkan tá need nìyẹn. Ẹ wá bọ́ síta, ẹ̀yin náà wá ń chapá kiri gidi. Ó bú bàbá wa, ó bú bàbá wa. Àwọn wo ni bàbá yín nínú ẹ̀sìn? Ọmọ 20 years tọ́lọ́run bá ní kọ́rọ̀ yé, tẹ́sìn yé, tó ṣẹ̀sìn tó yanjú. Àti bàbá 70 years tó ṣẹ̀sìn rádaràda, ẹ̀rí pọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ máa gbà tó bá dálìkì àmọ́. Ọmọ 20 years á máa wà lìjọ́ náà lọ ní ìtòhùn nínú wọn. Àbò níná rẹ̀ máa wọ náà lọ, because ìwà iná ló wù títí ọjọ́ ayé ẹ̀. Ipò tẹ́yìn náà wá wà tó yẹ kẹ́ lọ́rọ́ lọ jókòó kẹ́ fẹ̀yìntì kẹ́ máa jẹun ọmọ. Ẹ ṣe ń ṣe early morning job, ẹ̀ ń clean bọ́ọ̀sì kiri ní Germany. Ìyẹn ni wá níṣẹ́, ìyẹn níṣẹ́. Ibiṣẹ́ mi ni mo wà yìí o. Ibiṣẹ́ kí lẹ wà? Àsìkò tẹ́ wà yóò yẹ kẹ́ máa jẹun ọmọ ni tó bá yẹ pé mọ̀ nǹkan tẹ́ ń ṣe kẹ́ lọ fẹ̀yìntì. Ẹ wá ń ṣe játijàti lórí social media. Àtúgbọ́dọ̀ gbọ́rú ẹ̀ mọ́ o. Ẹ bá tún sọ̀rọ̀ jáde, ọwọ́ náà bá yín. Ẹ̀yin játijàti òṣì èèyàn yìí.